ó sọ bẹ́ẹ̀ a ní princess ló jẹ̀bi lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà torí wọn ò walẹ̀ jìn kí wọn ó tó rán bàbá Ìjẹ̀ṣà lẹ́wọ̀n ṣé rọ́wá ni àbó òótọ́ ni ṣé ọ̀rọ̀ yìí wà lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ irú ìjìyàwó wa ni princess máa jẹ o àbáwọn alátìlẹ́yìn rẹ̀ Ìyábọ̀ Òjó náà fíjọ nínú gbogbo ọ̀rọ̀ yìí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dúpẹ́ lọ́wọ́ àwọn aláfẹ̀yìntì ká dúpẹ́ lọ́wọ́ Yomi Fábíyì èyí tí ò fìgbà kan sùn tí ò wo láti pé àfi kí bàbá Ìjẹ̀ṣà kó jáde ká dúpẹ́ lọ́wọ́ irú àwa náà yìí tó jẹ́ pé gbogbo bàbá bá ti ń sọ̀rọ̀ ní tẹ̀dùntẹ̀dùn ọkàn pé ní pé ẹlẹ́nìyàn fọwọ́ pani lára àwọn yìí tí wọ́n wá ṣe gan kí la rí ṣe fún un àwa tú lẹ́nu àwa wá tẹnu mọ́ àwa dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé ibi rere lásọ ẹrù wá ká o bàbá Ìjẹ̀ṣà mọ̀ jáde lẹ́wọ̀n bàbá Ìjẹ̀ṣà ti jáde lẹ́wọ̀n èmi wá wò wípé ṣe ló yẹ ká fi tìlù tìfọn pàdé rẹ̀ bó ṣe wá wípé òun wábì kan tóun fẹ́ lọ sinmi sí yẹn ó ká mi là ọdún mo mọ̀ pé inú mọ́tò kan ló wà ẹ̀wọ̀n pé bóyá kò fẹ́ kéèyàn mọ ibi tí òun fẹ́ wà náà ni torí àwọn ọ̀tá rógòbògò jẹ́ a ti dúpẹ́ lọ́wọ́ Olódùmarè mo kàn wá wò ó ohun tí wọ́n mú bàbá Ìjẹ̀ṣà yìí fún gan-an yẹn ẹ rí i pé fúnra lára rẹ̀ òun náà ní lọ́wọ́ ó di ẹrù ngbèyàn bá ti gbé ìyàwó sílé àtún gbọ́dọ̀ máa wá ìwákùwà ẹni bá wá ìwákùwà máa rírí kúrè torí a rí fídíò yẹn náà níbi tó ti ń fọwọ́ ja ọmọ lọ́gọ́rùn ṣùgbọ́n ẹ pé àwọn náà mọ̀ wípé bí wọ́n bá dẹ pàkúté irú eléyìí fún ọmọkùnrin yìí sọ́kí báyìí láláì dáyò jáyò pa ó máa ṣe gbági ni ṣùgbọ́n náà ẹ wá wò ó pàkúté ọ̀hún sì wá pàpà wá ta bí wọ́n ṣe wá fẹ́ kó rí náà ló wá padà rí ṣùgbọ́n a dúpẹ́ pé ètò tọlọ́run ló wá ju gbogbo rẹ̀ lọ torí pé bí wọ́n ṣe wípé àwọn ó ṣe bíi pé kó kú sọ̀hún ni ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn mo rò wípé ilé ẹ̀kọ́ tó ga jù ní bàbá Ìjẹ̀ṣà lọ ọmọ ológo tọlọ́run ò jẹ́ ó sọ ògo rẹ̀ nù sínú ẹ̀wọ̀n bàbá Ìjẹ̀ṣà ní ògo bàbá Ìjẹ̀ṣà ní ògo tẹ̀hún tẹ̀gàn kọ́ tẹnu dídùn kọ́ ó ní ògo àwọn èèyàn yìí wọ́n sì tágẹ́ẹ̀tì ògo yẹn ẹ mọ̀ tó dùn mí jù ni pé ànípa àwọn iléeṣẹ́ multinational company kan wọ́n ti fún ní ambassadorship pé kó máa sojú iléeṣẹ́ àwọn ó wá kù Monday tí ó lọ àárín weekend nìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ìtò wá dèrò ẹ̀wọ̀n wọ́n bá withdraw gbogbo rẹ̀ ìbá wà ní ìta fódìdí ọdún 5 yìí tó gbé gbáko nínú ẹ̀wọ̀n báyìí tí ẹ̀ yóò ti fẹ́ tó ti odidi Dangote ṣùgbọ́n Ọlọ́run tí ìjẹ́lẹ̀ sú oòrùn tó kù náà ó tó aṣọ ọgbẹ gbogbo ògo yẹn ni wàá wá rí lò mo kàn ró kẹ́nẹ́ kan mọ́ gbogbo mi ara ó ti kí káìkáìkáìkáì tó Ọlọ́run o ibi rere ni wàá tún sọ ẹrù rẹ ká o àlàáfíà ni o bàbá ká má mọ àgbọ̀gbọ̀rọ̀ sọ̀rọ̀ púpọ̀ jù àlàáfíà bàbá oríkọ̀ alálàá láìkẹ́ sí ẹ̀ fọ́lù ẹ̀ kọ́mẹ̀ntì ó dára fún yín o àyìnlẹ́ orin God bless you a ó sọdún ayọ̀ àní sọdún ìbànújẹ́.